Gómìnà Mákindé wọn mà kì í ṣe ọ̀tá ìró ẹkùn, ọ̀rẹ́ ni wọ́n jẹ́ sí ìró ẹkùn security network. Èmi kọ́ mo sọ bẹ́ẹ̀. Bàbá ayé kò tọ́, wọ́n ti tú àwọn àṣírí kan. Àwọn àṣírí yẹn ó bẹ́ jáde gìjà bí ògìdán tó bẹ́ jáde nínú igbó. Mo fẹ́ ká farabalẹ̀ ká gbọ́ ọ. Ká rí ìdí tí bàbá yìí fi sọ wípé Seyi Makinde kò ń ṣe pé ó kórìíra Sunday Igboho tàbí kò fẹ́ jẹ́ kí ìró ẹkùn kó ṣiṣẹ́ ní Ọ̀yọ́ state. Ẹ wá gbọ́ ìdí, ẹ bá mi share ẹ jẹ́ kó lọ viral. Bẹ́ẹ̀ náà bá ṣe wá rí sí tó bá jẹ́ òótọ́ ni tàbí kò rí bẹ́ẹ̀, ẹ jẹ́ ká mọ̀ ní comment section. Ó yá lókè lọ́hùn. Ẹ kúlé, mo kí gbogbo wa nínú ilé. Mo fẹ́ sọ̀rọ̀ nípa fídíò ẹnjìníà Seyi Makinde, gómìnà ìlú Ọ̀yọ́, tó ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ tí àwọn ajínigbé Fúlàní ẹ̀ńsọ̀rẹ̀ tí wọ́n jí gbé ní ìlú Ọ̀yọ́. Tó ń sọ̀rọ̀ nínú fídíò yẹn, àwọn èèyàn ṣẹ́rí àwa tá a jẹ́ private journalist wọ̀nyí, ìròrí wa ó yàtọ̀ o. ìwé báwa ṣe ń rorí ó lè yàtọ̀, but mo fẹ́ kẹ́ fi ọgbọ́n kẹ́ máa fi gbé ọ̀rọ̀ wa. Engineer Seyi Makinde sọ wípé òun ò lè fi ọwọ́ sí any private security kankan, òun ò lè fi ọwọ́ sí. Adàmọ̀ private security kan wà báyìí nílùú Ọ̀yọ́ tó yẹ pé Muslim gan ò fẹ́ kí private security yẹn gbérí. I'm still imagine kí ni ìdí tí Muslim tí wọ́n fi pariwo pé no sir, federal government gbọ́dọ̀ stop ẹ̀ kìíní kan gbọ́dọ̀ stop ẹ̀. Ìkíní, private securities yìí wọn ò gbé religions lé lórí o. Ìyẹn ṣé ìró ẹkùn àbí ìjà ẹkùn ni wọ́n ń pè. Wọn ò gbé, èmi ò ṣe fáǹsì ẹnì kankan, èmi activist lèmi, kí nǹkan da ibẹ̀ lèmi wà. Ok, Muslim jáde wọ́n ní wọn ò wá, wọ́n ní kí Seyi Makinde stop ẹ̀, federal government ṣe lè máa fún ní láńsẹ̀sì. Ṣùgbọ́n máa kan wà ní ìlú Ìwó tí wọ́n pè ní Mufti Ìwó mà ní private security tó dẹ̀ ń kó wọn káàkiri. Àwọn èèyàn máa pariwo kí federal government stop wọn. Ó ṣe wá ṣe pé Sunday Igboho tó ń wá pé kílẹ̀ Yorùbá dá, àwọn Fúlàní ń wá láti ìlú Kano lọ́hùn láti wá visit engineer Seyi Makinde. They are not talking about the people tí wọ́n kidnap nílùú Ọ̀yọ́ bí wọ́n ṣe rescued wọn. Àwọn peoples wọ̀nyẹn náà wọ́n terrorize governors. Ṣùgbọ́n ṣe rí ará ìlú ojú tí wọ́n fi wo kíní yẹn pẹ̀lú akitiyan tí Seyi Makinde ń ṣe lórí bí wọ́n ṣe rescue àwọn ọmọ wọ̀nyẹn, ojú táwọn máa fi wò ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn. Ibi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ, Seyi Makinde jáde tó lóun ò lè support private securities kankan. Àwọn èèyàn wá ń sọ pé Seyi Makinde kíní kan àwọn governors ló kidnap àwọn ọmọ wọ̀nyẹn kíní kan bla bla bla, táwọn èèyàn sọ kò rí bẹ́ẹ̀ o. Ẹ jẹ́ analyze nǹkan tó ṣẹlẹ̀, géèmù yẹn jẹ́ analyze ẹ̀ fún yín. Ṣé rí governor ẹ lè ever rò ó pé kí governor kó support ìró ẹkùn for now. Ìyẹn ti Sunday Igboho. So àwọn tó bá jẹ́ ti Sunday Igboho náà kàn bá mi share fídíò yìí, kàn listen sí dáadáa, kí Sunday Igboho náà listen sí dáadáa, kàn mọ̀ pé engineer Seyi Makinde kì í ṣe ọ̀tá ìró ẹkùn. Ṣé rí àwọn ọmọ tí wọ́n jí gbé yẹn, tí Seyi Makinde bá lè jáde pẹ́rẹ́ tó bá lè sọ wípé òun support ìró ẹkùn kí wọ́n wọnú igbó lọ, òun support ìró ẹkùn àwọn Sunday Igboho, wọ́n lè fi opportunity yẹn bí wọ́n ṣe ẹni tí wọ́n kọ́kọ́ pa lálákọ̀ọ́kọ́ yẹn, ó lè tún lead pé àwọn ọmọ kan nínú wọn kan tún gbé wọn kan tún ní wọn tún pa wọn, ó lè lead sí wọn á fi ọ. Ẹ̀yin mọ threatening tí wọ́n máa fún governor bó ṣe wà yẹn ni, tó yẹ pé wọn ò lè sọ síta. Ẹ̀yin mọ ni wọn ò lè sọ síta. So governor ò lè sọ nǹkan tí governor ti lè sọ, òun náà ni wọ́n ń sọ yẹn pé àwọn ò fi ọwọ́ sí. Ẹ wo ìgbà tí wọ́n sọ̀rọ̀ wípé àwọn people wọ̀nyí pé wọ́n request wípé governor gbọ́dọ̀ implement Sharia law, kó fún wọn ní 2 buses kìnnìkan. Ṣé mọ̀ pé wọ́n ṣe fídíò tipátipá fún principal lọ́hùn pé kó sọ̀rọ̀ pé àwọn people wọ̀nyí ò request, whereas wọ́n request yẹ rí wípé state government ò dáhùn sí mọ́, house náà wọn sọ̀rọ̀ lọ síbẹ̀ yẹn mọ́, torí pé kí ni o, wọ́n ti terrorize wọn, they must not talk about that. Ṣé rí iṣẹ́ yìí ọwọ́ àwọn youth ló wà. Ẹ wo Benue state nígbà tí àwọn ajínigbé yìí tí wọ́n wá síbi bẹ̀, ẹ wo tún ti Benue state Ọ̀yẹ́ tí ọ̀dọ́ pa, gbogbo wọn wọnú gbó ni, àwọn tó ń jí gbé wọn dẹ̀ rí wọn gbà. Ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀dọ́ tẹ́ fẹ́ dìde fún ilẹ̀ ẹ̀yin kó ba lè dá, ẹ wá ọ̀dọ́ oníṣègùn tàbí oníṣẹ̀ṣe tàbí babaláwo tẹ́ mọ̀ pé ó níṣẹ́ lọ́wọ́ dáadáa, ẹ lọ jẹ iṣẹ́ sára dáadáa. Ẹ má jẹ iṣẹ́ kan méjì àti mẹ́ta, no, ẹ lọ jẹ iṣẹ́ dáadáa, confirm, ẹ kó ara yín jọ láti tako àwọn Fúlàní wọ̀nyí. They are ready to take your land. Àwọn àfáà tẹ́yìn rí lónìí tí wọ́n pariwo nílẹ̀ Yorùbá, ìdí àná tọmọ ilẹ̀ Yorùbá o. Ẹ má jòyà ilẹ̀ nígbà tí Làbíbù jáde níjọ́ tó sọ pé Sudan làwọn ti wá. So àwa láti gba àwọn people yẹn lálejò. Ẹ wo Mufti Ìwó yìí kì í ṣọmọ Yorùbá.
Akéwùgbà Gold kì í ṣọmọ Yorùbá, Jackman kì í ṣọmọ Yorùbá, oníkìjìpá kì í ṣọmọ Yorùbá, oníyàwó mẹ́ta kì í ṣọmọ Yorùbá, most of Dr. Shafarudeen kì í ṣọmọ Yorùbá. These people are not from Yorùbá, but nípasẹ̀ ẹ̀sìn wọ́n wọlé tọ̀ wá lára, wọ́n wá sọ ara wọn di òkè ìrìwò, wọ́n sọ ara wọn di òkè Olúmọ. So Governor Seyi Makinde kò kórìíra ìlú ẹkùn, nǹkan tó yẹ kó máa sọ náà ló ń sọ yẹn. Tó bá sọ pé òun fẹ́ràn ìlú ẹkùn pẹ́rẹ́, wàhálà ni fáwọn ọmọ tó ń jí gbé, wàhálà ni. So ẹ jẹ́ ká fi ojú inú ká fi wò. Ẹ̀yin mọ trailer, ẹ̀yin mọ bá ṣe máa prioritize bó ṣe wà yẹn ni. Pé kò gbọdọ̀ fọwọ́ Sunday Igboho, ó kò gbogbo Sunday Igboho ṣe ń lọ kò ṣe lọ arrest wọn. Inú gbó Ọ̀yọ́ tó ń lọ, Ọ̀yọ́ park tó ń lọ yẹn, ṣe bá àwọn agbófinró wà pẹ̀lú wọn bẹ́ẹ̀, àwọn force rather wọ́n wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà, wọ́n wà pẹ̀lú wọn bẹ́ẹ̀, kì í ṣe pé àwọn nìkan kọ́ ló wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n gọ́vnà gbọ́dọ̀ ọ̀tá statement jáde lẹ́nu wípé àwọn support private security bẹ́yẹn nígbà tí wọ́n ń debate lórí state police. Òfin ni. So mo fẹ́ ká mọ̀ bẹ́ẹ̀, kò possible wọ́n jí àwọn èèyàn gbé ni. Ẹ̀rí military gan fún ara wọn, people wọ̀nyẹn sọ pé military gbọ́dọ̀ ní ẹ̀wọ̀n, pé tán bá ní ẹ̀wọ̀n àwọn máa pa àwọn ọmọ wọ̀nyẹn, wọ́n fi ẹ̀mí àwọn èèyàn fi threat àwọn military náà. Ẹ wá ní kọ́ máa fi ẹ̀mí ọmọ kọ́ máa fi threat governor náà, wọ́n fi threat governor náà. So màá tó wá pàrọwà sí Sunday Igboho, ẹ jẹ́ bá mi share life yìí kan, ẹ dákun ibi tẹ́ bá ń lọ, bẹ́ẹ̀ ṣe ń show drone, bẹ́ẹ̀ ṣe gbé lọ síbẹ̀ yẹn, wà lórí internet, ẹ jọ̀ọ́ àfẹ́ ká rí bí àwọn videos tẹ́ ń gbé síta wọ̀nyẹn, ẹ má jẹ́ ká rí for now. Iṣẹ́ tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe coded, ẹ má dẹ̀ trust àwọn tó ń bá rìn too much. Ìwọ̀nba àwọn tẹ́ bá fẹ́ bá wọn rìn, ẹ fún wọn ní ìbúra tó gbóná dáadáa, ìmùlẹ̀ ìbúra tó gbóná dáadáa, ẹ fún wọn. Then ẹ má fi ṣe security, ẹ má fi ṣe orí social media securities. Wá kẹ́ post àwọn àṣìgbà àwọn nǹkan tẹ́ ń ṣe, ẹ má post ẹ̀ sórí social media. Ẹ má dẹ̀ gbọ́ nǹkan táwọn Muslim wọ̀nyẹn ń sọ wípé kán stop yìí kan, ẹ má gbọ́ tiwọn. Ọ̀rọ̀ ẹ̀sìn kan ló wà nílẹ̀ yìí. Àyàfi tó bá dẹ̀ jẹ́ pé lóòótọ́ ẹ̀sùn táwọn èèyàn fi ń kan Mùsùlùmí pé àwọn ló wà nídìí ìwà ìbàjẹ́, àyàfi tó bá jẹ́ pé lóòótọ́ ni. Because a rí gbogbo ṣe ń jáde against Sunday Igboho nísìn, ọ̀dọ̀ Yorùbá ẹ̀dẹ̀ dídé kẹ́ ẹ sọ̀rọ̀. So ẹ dákun, ẹ má rí Seyi Makinde àṣeyàn burúkú o, ẹ má dẹ̀ rí Tinubu àṣeyàn burúkú o. Omi pọ̀ ju ọkà lọ ni, omi ó pọ̀ ju ọkà lọ ni. This is not about politics, this is not about religions, this is the life of our people. So ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ ká rí àwọn people wọ̀nyí àṣà àwọn èèyàn tí ò dáa. Tinubu ń gbìyànjú o, tactics òun náà gbọ́dọ̀ máa lò láti fi rescue àwọn ọmọ wọ̀nyẹn. Wọ́n gbọ́dọ̀ ṣe gírígírí, because wọ́n má ṣe gírígírí ó lè lọ dídí sí kan míì, ó lè lídìí sí kan míì. Adẹ́tẹ̀ làwọn people wọ̀nyí o, wọn ò lè fún wàrà ṣùgbọ́n wọ́n lè dá wàrà nù o. So adẹ́tẹ̀ ayé kò ní dá wàrà wá nù o. Ire o, orúkọ mi ò yí kò padà, èmi lọmọ wọn nílùú àkókò onílẹ̀ òbí, ìlú tá a ti fi ṣútọrẹ bí ẹni fowó tọrẹ. Àkókò kan rí èjìlélúgba ènìyàn, ọmọ akọjú síbi tó ń lọ, ọmọ akẹyìn síbi tó ti ń bọ̀, ọmọ àwọ̀túwòsì ó tó sọdá títí, ọmọ bí ajá bá kú àtàlà ń lọ, bá díẹ̀ bá kú omi là gbé kaná. Ayé kò tọ́ TV show. Ire o. Ẹ ṣeun púpọ̀, àṣírí la gbọ́ yìí ẹlẹ́nu bàbá Ayé kò tọ́. Ẹ gbọ́ báwo lẹ́yìn ṣe rí sí? Ṣé èròǹgbà gómìnà Seyi Makinde nìyẹn àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ̀yin náà ẹ dá sí i, ìjà gbọ́ ìròyìn ní comment section. Ẹ ṣeun, àna Ọlọ́run ò ní fi gbogbo wa sílẹ̀, ètò ayé wa ò ní dojú. Láìpẹ́ a tún padà wá ní àlàáfíà.